Mashallah. Mashallah. Bisi ologe aboba alahura dákun mọ́ wa nínú jẹ́. Bisi ologe alẹ́ mi mọ́ léṣẹ́ kan tí wọ́n máa ń gbé ní síta. Èmi mọ́ léṣẹ́ kan tí wọ́n máa ń gbé ńláńlá ṣe. Iléeṣẹ́ Bisi Ologe so ti wo wọ́n ní Bisi Ologe lọ YouTube Bisi Ologe on Instagram Bisi Ologe on Facebook Bisi Ologe on all platforms Bisi Ologe àwọn níléeṣẹ́ tí ń gbé ní síta ayẹyẹ tó bá tànà dùn lẹ̀ lẹ́tì máa rí Bisi Ologe òde ìdùnnú táyé ti dòrè mọ́ lẹ́tì máa rí Bisi Ologe aṣàdúrà fún Bisi Ologe ṣàlékún ọlá Bisi Ologe ṣàlékún ìbùkún Bisi Ologe kí iléeṣẹ́ Bisi máa lọlẹ̀ iléeṣẹ́ Bisi Ologe ẹ máa wo Bisi Ologe show. They are the best and they are giving the best because they are trying their best. God bless everyone for viewing Bisi Ologe and streaming it, then following their page. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. Adi ṣàdúrà a sì gbà owó wọ́n tó ní wàhálà yẹn gbogbo tó bá dé fún iṣẹ́ Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Owó dùn ní lápapọ̀ owó dùn ní nọ́mbà 1 bàbá wa ẹ̀ lọ́sí ẹkùn náwó ẹ̀ka àbọ̀sà ẹ̀dí pẹ́ ní ẹ̀kẹ́ tó dé adókòjókòó ní ìdí wákàtí márùn-ún àti bẹ̀rẹ̀ adúpẹ́pẹ́ dé. Alhamdulillah. Ọlọ́pọ̀ wa pẹ̀lú yí o. Bàbá ìlà bàbá ní ẹgbẹ́ bínú o. Mọ́nkí máa bínú. Ká mú wá àdúrà màmá wa wá. Bàbá kẹ́ màmá wá. Allah. Bàbá kẹ́ màmá wá. Allah. Àlékún ìkẹ́ kò lọ bá màmá wá. Allah. Bàbá kẹ́ màmá wá. La ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah. Bàbá kẹ́ màmá Allah kẹ́ màmá wá. Allah. Àlékún ìkẹ́ kò lọ bá màmá wá. Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah Muhammadur Rasulullah la ilaha illallah. Ọ̀sọ́kọ̀ múra. Ìgẹ̀ wà jẹ́ màmá La ilaha illallah. Allah La ilaha illallah. Allah Muhammadur Rasulullah la ilaha illallah. La ilaha illallah. Allah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah. Ẹbí ayé ni. Ẹbí ayé
ayẹyẹ lápapọ̀. ọlọ́mọdé ó bàjẹ́. ọlọ́mọdé ó bàjẹ́. ibẹ̀ ni màmá wa ti jáde. ibẹ̀ ni màmá wa ti jáde. wọ́n tún wá bẹ̀rẹ̀ bàbá wa Adébọ́lá Owódùn ní. bàbá wa Adébọ́lá Owódùn ní. wọ́n gbà wọn lálejò. wọ́n gbà wọn lálejò. ọlọ́mọdé àbáwá dáìjà wọn náà. ọlọ́mọ aláìjà wọn náà. ọ̀tẹ̀gẹ́ bí náà ó bàjẹ́ o. ọ̀tẹ̀gẹ́ bí náà ó bàjẹ́. ọ̀tẹ̀gẹ́ bí náà ó dàrú. wọ́n ti ń dàrú láyé. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل من ربك وارحم إن شانئك هو ìbòdè ẹlẹ́ẹ̀kẹta. ìbòdè ẹlẹ́ẹ̀kẹta. ní gbogbo àná lápapọ̀. gbogbo àná lápapọ̀. ó dà kọjá ọjọ́ mẹ́jọ ló fẹ́ lé Owódùn ní. ó dà kọjá ọjọ́ mẹ́jọ ló fẹ́ lé Owódùn ní. táàtì mọ̀ ẹ́. táàtì mọ̀ ẹ́. àná wa ni ẹ́. àná wa ni o. gbogbo àná lápapọ̀. gbogbo lápapọ̀ bẹ́ẹ̀. láti lè lẹ́ẹ̀kan náà. wọ́n náà máa bọ̀ rẹ́ wọ́n máa bọ̀ wá. ẹ bó ṣe jẹ́ nìyẹn. wọ́n mú sàárà síwájú. Muhammadu Rasulullah. Ní àdìbò àtẹ́yìn Allahu Akbar. Prọfẹ̀ bá ti lọ sẹ́, ẹ̀yin là ń jẹ, ìwé ẹ̀kọ́ ìwà. La ilaha illallah. La ilaha illallah. Muhammadu Rasulullah. La ilaha illallah. Allah. Gbogbo àná lápapọ̀. Gbogbo àná lápapọ̀. Special announcement. Ẹbí Jagunmólú. Ẹbí Jagunmólú. Ẹgbẹ́ Jagunmólú. Ẹgbẹ́ Jagunmólú. Olóògbé ẹgbẹ́ ẹbí náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n náà ń jẹ́ bẹ́ẹ̀. Àti ẹbí àti ẹgbẹ́. Méjèèjì jọ ojoojó ra wọn. Jagunmólú ọjọ́ stainless. Jagunmólú ọjọ́ stainless. Jagunmólú stainless. Ìfọlákẹ́. Ìfọlákẹ́. Àbídà. Àbídà. Ó jẹ́ kọ́nú wọn. Wọ́n jẹ́ kọ́nú wọn. Àwọn ẹgbẹ́ wọn ni wọ́n dúró yìí o. Àwọn ẹgbẹ́ Jagunmólú dúró yìí. Àwọn tó kù yìí dà. Ẹjọ́ tó kù. Alájà oníràkúnmí. Alájà oníràkúnmí. Òun ni ìyálóde wọn. Àwọn ìyálóde wọn. Ẹ gbogbo yìí nìfẹ́. Owó ilẹ̀ fún ọtí bẹ̀. Oníràkúnmí. Àkún Sagílẹ̀ yóò ti rí. Ẹgbẹ́ Bàbá ní àkúnmí yóò ti Ṣagí. Ó ní ṣubú. Àmín. Ó ní ṣubú. Àmín. Ó ní ṣubú. Àmín. Ẹsẹ̀ ò ní jẹ́ gẹ̀rẹ̀. Àmín. Ọlọ́run kò hàn kiri. Àmín. La hawla. Wala quwwata illa billah. Abẹ́ lọ sí àsìkò ní. Àlàájá Kọ́lá Owódùn ní. Alájà Kọ́lá Owódùn ní. Ẹnu wà dúró àlọ́tọ̀. Wọ́n mú àdúrà wọn. Bàbá wa bẹ́ láàyè. Gbogbo níbi ìfẹ́ dájú. Àwọn kẹ́yẹ. Ọlọ́run máa jẹ. Gbogbo ẹgbẹ́ kẹ́yẹ. Gbogbo ẹgbẹ́ kẹ́yẹ. Báwo ló fẹ́ ní gbogbo yín ta? Ẹgbẹ́ bàbá yẹn náà ké nìyẹn. Bàbá yẹn náà ké. Oyè mẹ́tẹ̀ kó dà. Gbogbo ẹgbẹ́ kẹ́yẹ. Pọfẹ́sọ̀ fẹ́ ní gbogbo yín ta. Gbogbo ẹgbẹ́ kẹ́yẹ. Bàbá prọ́fù retí gbogbo yín ta. Gbogbo ẹgbẹ́. Lẹ́yìn náà, màmá wa. Ìyín lẹ̀ ń bọ̀ ẹ dákun. Adúpẹ́. Mr. and Mrs. Bankole Owódùnní. Mr. and Mrs. Bankole Owódùnní. Mr. and Mrs. Bankole Owódùnní. Àwọn dà. Bankole dọ̀wọ́ rẹ̀. Ọ̀nà ni wọ́n bọ̀ wáyé. La ilaha illallah. Àkúrásọ èyí mọ̀ yàn. Àwọn náà tẹ̀lé wọn wọ́n bọ̀ wá. La ilaha illallah. Allah Muhammadu Rasulullah.
illallah. Àmín. 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 Wala quwwata illa billahil aliyyil azim. La ilaha illallah. La ilaha illallah. Talukan Muhammadun Rasulullah. La ilaha illallah. Iye ẹni ránwèrè lẹ́wà wọn ní ti ìsinmi tó gbóná ẹni mi lọ dájí àtàwọn àsìkò tó kù ṣàmì ẹ̀ ní ẹ̀bá wa wájà máa fẹ́ owó ni wọ́n ní ṣàmì àdúrà yẹn lágbára púpọ̀ àdúgbò wa ni àdúgbò lọ́dọ̀ àlá lọ́la ni kí á gbà lọ alájà wa ábídà alájà wa ábídà àyàtúmọ̀lá wọ́n ní bàbá wa ábídà. ọmọ rẹ̀ ló máa kú o ẹ̀rọ máa wẹ̀ fún ẹ̀wẹ̀ Mrs. Ábídà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn wá torí Ọlọ́run. La ilaha illallah Muhammadun Rasulullah. Àmín. Masha Allah. Àmín. Masha Allah. Àmín. Ábídà dọ́wọ́ rẹ̀, Màdíkírà dọ́wọ́ rẹ̀. Alhamdulillah. Tó kàn báyìí. Okay, look here, man. Bùrú díje yìí ti wà ní aráàlú bí wọ́n sì. Bùrú díje yìí wà nílẹ̀, ìwọ kó dọ́là yóò bí. Zakata sọ́dọ̀ àbọ̀bọ̀ tó ní bùrú dì. Ọ̀làdò. Abíọ́lọ́run. Àmín. 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 Ilahi masrura. Àmín. Wala quwwata illa billahil aliyyil azim. Tabati kò mbẹ́. Mrs. Ronke. Àwọn ni ó kàn. Adáko kí wọ́n máa bọ̀ wá. Agbákẹ́kẹ́ tù. Owó àlándò ni bàbá wa yìí wá. Ọlọ́wọ́ ni yóò dàrú. Owó ẹ̀ akọ́dú. Mrs. Ronke akọ́dú. Àwọn ni wọ́n lọ Ronke ni wọ́n mú kalẹ̀ yìí. Mrs. Ronke akọ́dú. Bàbá Pàmò stage. Agbákẹ́kẹ́ tù. Alásàlátù fúrọ̀. Ọ̀ṣunmọ́lẹ̀ constituency. Owó bí sísú ló jẹ́ náà ni wọ́n mú wáyé. Wọ́n gbóná. Allahu akbar. Iṣẹ́ náà náà ni wọ́n ń ṣe. Sallallahu alayhi wa sallam. Mama Ronke wọ́n ní ọkọ̀ alámàlà. Ẹ̀rọ̀kùn ìyàwó wọn dà. Kábíyèsí o. Kábíyèsí. Bẹ́ẹ̀ni tí wọ́n tẹ̀lé wọn wá náà ni. Adúpẹ́. Ọba Jàsí. Ọba Jàsí wọn kí ni kan náà? Bíyú. Bihan, Sita, Mokoi. Adébáyọ̀ lọ́wọ́ rẹ̀ àlá. Bàbá Jíkírà lọ́wọ́ rẹ̀ àlá.
Ìyáàfò. báyọ̀ tẹ́ wò yìí. Wọ́n náà tá ń wò yìí. alukara bí ajẹrẹ ni. Allahu Akbaru. Àwọn tí wọ́n sọ̀pá tí wọ́n ló wà lẹ́yìn wọn yẹn. gbogbo ọ̀nà ló ń gbà rówó. Gbogbo ọ̀nà ni wọ́n ń gbà rí owó. tábọ̀dà kọ́lá yóò rówó. òun ni wọ́n sì lówó dùn ní. aláwọ̀ ní jẹ́ oṣù kú o. Àmín. ó ní jẹ́ ìtọ́ wá o. Àmín. ayé rẹ̀ ó dájú bẹ́ẹ̀ o. Àmín. iṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ o. Àmín. owó rẹ̀ ò ní bàjẹ́ o. Àmín náà. ọlá Al-Qur'anul Karim. la hawla. Wala quwwata illa billahi al-aliyyil azim. Masha Allah. La tasadira. Wadana anka wizira. Alayhi anqada sa. Fa innama ayusiri yusra. La ilaha illallah. Alhamdulillah. Masha Allah. Àwọn ẹni ọlọ́run náà la ṣètò yìí. Masha Allah. Àwọn awàlá torí rẹ̀ ṣe ọmọṣẹ́ kan dárí ní wọn. Àmín. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. Bá wa ṣe kúndìsì fún wọn. Àmín. Ọlọ́lá ilaha illa. الشيطان الرجيم أصبح بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أصبح الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أجاش آمين لكنا أفضل الله بلون fún bàbá Gbàdámọ́sí àti gbogbo àwọn tí wọ́n wà níbí lápapọ̀ ọlọ́pàá ṣe àṣọ ìdílé pẹ̀lú ìrọ̀rùn la ilaha illallah ala Muhammadu Rasulullah gbogbo akásọ́lẹ̀ kan pé ọlọ́run o kásọ́ báyìí pé ọlọ́run o gbogbo tó ń dùn mí nínú ọlọ́run má jẹ́ ó di ìbànújẹ́ iṣẹ́ mi má jẹ́ ó di ìṣẹ́ mọ́ mi lọ́wọ́ gbogbo àwọn ọmọ mi tí mo wò tínú mi dùn ọlọ́run má sọ wọ́n di ìbànújẹ́ mọ́ mi lọ́wọ́ gbogbo àwọn èmi tí mò ń jẹ wọn mọ́ má jẹ́ kó jẹ wọn má jẹ́ ó korò lẹ́nu mi fọ́tò tó wá dáa jù láyé ọlọ́run má jẹ́ wọ́n fi gbé òkú ọmọ wa bá mi láyé ọlọ́run má jẹ́ wọ́n fi gbé òkú ọmọ wa bá mi láyé ọlọ́run má jẹ́ kí wọ́n fi gbé òkú ọmọ wa bá mi láyé ká ṣe ámínà lẹ́ẹ̀kan náà nípa ìwọ ní gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi kábí lẹ́ẹ̀kan náà gbé wọn ní gbé sẹ́yìn ọkọ̀ wa bá mi àkọ́bí ọmọ mi àtàwọn tó kú àkọ́bí ọmọ mi àtàwọn tó kú wọ́n ní gbé sẹ́yìn gbogbo àbí àmọ́ ni mo fẹ́ kó dìde wọ́n ní gbé sẹ́yìn Olúwa àkọ́bí ọmọ mi ìdàdà àkọ́bí ọmọ mi àtàwọn tó kú wọ́n ní gbé sẹ́yìn kátúwé ọkọ̀ sí pé wọ́n ní gbé sẹ́yìn ọkọ̀ wá àbí akọkọ̀ṣe olódìde wọ́n ní gbé sẹ́yìn Olúwa àkọ́bí ọmọ mi ìdàdà àkọ́bí ọmọ mi àtàwọn tó kú wọ́n ní gbé sẹ́yìn Ọlọ́run má fi náà iná ní ti ìdúnìyà àzànàtà wọ́n fi ààrẹ ọ̀tí àzànàtà àmì wàkìlá àbábà àdásùwà náà bíkà obìnrin ìzáti àmà àzìbúra wọ́n sàlámù alẹ́nusàlìlà alhamdulillah rabbil alamin sallallahu alaihi karim káṣí ámì nàlẹ́ kásí